tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ́ sì fi rí wa kò ní fọ́, àwa láò máa wá, ẹ̀yin náà láò máa bá o. Yorùbá ní gbàmígbàmí ò yàgbà, ẹranko búburú lé mi bọ̀ kò yẹ ọmọdé, gbàmígbàmí ò yàgbà, àwọn agbébọn ti gba ibùdó ẹ̀kọ́ṣẹ́ o. Ìyẹn ti gba ibùdó ẹ̀kọ́ṣẹ́ àwọn ọmọ ogun. Bẹ́ẹ̀ ni àwọn agbébọn wọ́n ti wọ military training ground lọ o. Kódà wọ́n ti take over. Ṣé mọ̀ pé àwọn àṣà tán máa ń sọ pé street ti take over. Now àwọn agbésùmọ̀mí wọ́n ti take over. Wọ́n wá take over lásán o, wọ́n dìídì lọ sí military camp ni o. Wọ́n dìídì gba military cantonment, wọ́n gbà á lọ́wọ́ wọn ni o. Overtaking is allowed. Nàìjíríà ìjọba dẹ̀ fọwọ́ lẹ́rọ̀, wọn ò fún wa ní èsì, wọn ò rí nǹkan kan ṣe sí i. Ó ga o. Ibi tó wá lè dé báyìí ní Niger ni o, ní ìpínlẹ̀ Niger, ìyẹn ní Niger State. Ibẹ̀ ni àwọn terrorist ti ya wọ ọbẹ̀, ìyẹn ibi tí àwọn ọmọ ogun Nàìjíríà tó ti ń ṣe training, ibẹ̀ náà ti ya wọ̀. Now ṣé agbésùmọ̀mí náà tún ti ní wọ́n ti ní káàmpù báyìí ní ká sọ ni o, àbí? Torí láwọn tó ti gba training ground máwọn military lọ́wọ́, tó ti gba ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn, tó ti ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn, ìyẹn training ground. Ẹ jọ̀ọ́, kí wá ní bàbá Tinubu wá fẹ́ ṣe sí báyìí? Ṣé balẹ̀ ṣe máa lajúlẹ̀ tá a máa wò rẹ̀? Àbódìgbà tó bá tó fi ìgbájú, ó ti yé yín, tó bá tó fi ìgbájú gbá bàbá lórí séètì. Ẹ̀wẹ̀ ìyá mi, bàbá mi, Yorùbá ní ṣọ̀láfẹ́, òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Àwa ti sọ tẹ́lẹ̀ fún yín wípé ṣé ẹ rí, tí a bá tètè pín orílẹ̀-èdè yìí, àwọn aráabí yìí wọ́n kúkú ti sọ náà pé by December àwọn á ti fẹ́ gba 50% to 70% of Nigeria lọ́wọ́ bàbá Tinubu. Náà wọ́n ti dé Niger o, wọ́n ti dé Niger tó dẹ̀ jẹ́ pé wọ́n ti ya wọ bẹ̀, wọ́n ti ń ṣiṣẹ́ láàbí wọn lọ, wọ́n ti take over Niger báyìí. Mo tún ní kí n gbé yín débẹ̀ o. Àwọn ìlú Botswana wọ́n funny gan o. Pátì tó rúùlù wọn gbà yẹn, pátì yẹn babaláwo yẹn rí ṣe fún wọn. Nígbà tí pátì kan rúùlù Botswana fún 58 years, 58 good years. Ṣé mọ̀ pé PDP ṣì rúùlù Nàìjíríà fún 16 years lásán? Ṣé mọ̀ pé ó tèkì PDP ní 16 years láti sọ epo di 87 naira, ṣùgbọ́n kò tèkì APC ní ọdún kan láti sọ epo di 145. Ìyẹn tún kò tún wá tí tèkì APC ní 10 years láti sọ epo di 1002. Ẹ wá wo Botswana, wọ́n ti wá take over, àwọn pátì míì ti gbàjọba báyìí. Kọ́lọ̀ wọn má dàbí titi Nàìjíríà o, tó jẹ́ pé ìgbà tí PDP gbélẹ̀ tí APC take over, ìyá upgrade ni. Àbí kọ́ múra dáadáa, ìwọ má dira o, ikú pa wọ́n nìyẹn. Ṣé ẹ ti rí pé kò síbi tí PDP gan ò tún wà? Bẹ́ẹ̀ ni, PDP kò síbi tí wọ́n wà, nítorí Botswana náà wọ́n tún ní PDP. Ìyẹn ẹgbẹ́ òṣèlú PDP ti Botswana, People Democratic Party, ìyẹn fún ti Botswana. Wọ́n rule láti 1966. Láti 1966 ni 1966 ni wọ́n ti rule bọ̀, 1966 títí di ìsìn tá a fi ń sọ̀rọ̀ yìí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé ìjọba lẹ̀. 58 years. Ṣó? Bàbá 58 years títí ti di grandpa o. Pátì yìí ò kéré o. Tí ẹ bá ń ṣe pé bóyá àwọn èèyàn gan tó tún yarí pé àwọn ò ṣe mọ́, yìí tẹ́ ẹ lò jọba ti tó. Ṣé mọ̀ pé ẹ bá wa sọ fún àwọn Botswana náà kó má jẹ́ ìbẹ̀rẹ̀ ìyà tí wọ́n lélẹ́yìí o. Gbogbo ọmọ Nàìjíríà ó ti yé yín. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ṣé mọ̀ pé ìgbà tí PDP wà ń bẹ̀ là ń pariwo kí pátì mi tiẹ̀ wọlé, PDP nìkan ni ó ti sú wa, ó ti ṣe gbà. Bí Nàìjíríà náà ṣe nìyẹn. Àbí náà wọ́n ti gbé ẹlòmíràn, ti gbé pátì mi ìwọ̀dọ̀ tiwọn náà, wọ́n ti ní kó fàyè gba pátì mi. Ṣé rí pátì mi tí wọ́n wá fàyè gbà yìí?
kó má lọ jẹ́ pé ẹ wo C2 wà ń bẹ̀ UDC C2 wà ń bẹ̀ kẹ́ lè mọ̀ pé anything C ìwọ má dira o nítorí àwọn Botswana sìn wọ́n ti pààrọ̀ àfi kí Ọlọ́run ó ṣàwọn náà ni torí ti Nàìjíríà náà jẹ́ kó kọ́ wọn ní ọgbọ́n. Ǹjẹ́ ẹ tún ti gbọ́ wípé story building kan tún ti dà wó ajé o story building kan tún ti dà wó bẹ́ẹ̀ ni ilé alájà méjì ẹ mọ̀ pé wọ́n sọ pé ilé olókè méje kò ṣe fi ṣeré fọ́mọdé eléyìí dà wó ni o tó dẹ̀ jẹ́ pé nígbà ní ìpínlẹ̀ Ìbàdàn ní ẹ̀yẹn ní Ọ̀yọ́ state bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ pé ìgbà tí kinní máa dà wó ó pa èèyàn mẹ́wàá bẹ́ẹ̀ ni ó pa èèyàn mẹ́wàá lára àwọn èèyàn mẹ́wàá ọ̀hún gangan Obìlìwísíkì wà ńbẹ̀ lára àwọn èèyàn mẹ́wàá yẹn àwọn wèrè wọ́n tún pẹ̀lú àwọn tí ó pa yẹn àfikọ́ lọ́ọ́ ṣàánú wa ọ̀run rí àwọn tó ti kú o. Ṣùgbọ́n nígbà táwọn ọ̀gágun máa sọ̀rọ̀ wọ́n sọ pé àìkákún ni wọ́n ní àìkákún ni nítorí wípé wọn ò dẹ̀kẹ̀dẹ̀ tún gbọ́ ìkìlọ̀ bẹ́ẹ̀ ni torí wọ́n ti sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọn ò kákún ni ìdí nìyí tó fi jẹ́ pé Yorùbá dẹ̀ sọ pé ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn gbogbo ẹ̀yin Ògùn state ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìjọba ìpínlẹ̀ Ògùn ti làwọn ó ti sọ wípé wọn ò gbọ́dọ̀ máa lu ọmọ fẹ̀fẹ̀fẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí èyí tí olùkọ́ lu ọmọ tó lò dákú náà ìjọba ìpínlẹ̀ Ògùn náà ti làwọn pé wọn ò gbọ́dọ̀ máa lu ọmọ mọ́ báyìí o. ẹjọ́ kàkà àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn èèyàn sọ àwọn Boko Haram ló máa ń pa gbogbo àwọn olórí wa Boko Haram ló máa pa gbogbo àwọn olórí wa tó mọ nǹkan tó ń lọ nílùú tí wọn ò dẹ̀ lè ṣe ẹ̀tọ́ èmi kọ́ ni mo kọ yẹn o don't come for me o Yorùbá nation bẹ́ẹ̀ ni Yorùbá nation must stand Yorùbá nation no going back ó ga o èèwọ̀ army zone àwọn agbébọn dẹ̀ wọlé wọ́n dẹ̀ gbà mọ́ wọn lọ́wọ́ ó sú mi o nítorí gbàmígbàmí kan ò yàgbà ẹranko búburú lé níbò òye ọmọdé ayé mà lé o bẹ́ẹ̀ ni Nigeria don expire nothing dey inside Nigeria again. Ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ àwọn Boko Haram yìí wàhálà wọn tí a gbọ́ wípé àwọn gómìnà àti sẹ́nítọ̀ mìíràn wà nínú wọn tí wọ́n ń lò wọ́n ẹ jọ̀ọ́ báwo ló ṣe fẹ́ mú wọn ẹ bá wa share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yá àwọn èèyàn pé Yorùbá nation ni o no retreat no surrender la fi ń sọ pé ó dàbọ̀.